Tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀dẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò eré tó kọ́ ni lọ́wọ́ eré tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí o. Vital foam catalog yìí mo wá mattress ọmọ ẹ̀pọ̀ mo fẹ́ change gbogbo mattresses tó wà ní boarding house ní school. ṣùgbọ́n kò pẹ́tẹ́ change àwọn ìwọ ló mọ àwọn yẹn ní ọmọ ohun tó ṣe àwọn yẹn ò dáa mo fẹ́ change ẹ̀ jàre. ẹ̀yin mú mi já mílẹ̀. èyí home use ni tí èèyàn wá tẹ̀ fẹ́ change mattress yàrá dádì àti tèmi yẹn sì èyí ló yẹ ká lò ìyẹn ò ṣe fún school. ilé wa nǹkan. Unique baby product. Fine. Irú ẹ̀yin náà ẹ̀yin young couple nígbà tó bá marry nsìn irú èyí ló yẹ ló bá máa rà fún baby tó ń bọ̀ tó ń dẹ̀ máa wá láti. staff quarters àti clinic mo ti kó àwọn kan tán bọ̀ tẹ́lẹ̀ náà ti fẹ́ parí kúkùn lókù mo wá ní kí ẹ wá bóyá ẹ lè bá mi kunrú ẹ̀ tó dẹ̀ máa fine ifun tó máa fine ju ètò ẹ̀ ṣe fún ọ̀rẹ́ mi ẹ lọ torí iṣẹ́ company ni. sẹ́ẹ̀rì sàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá gbéṣẹ́ fún abáyẹn àwọn oríṣiríṣi ọ̀dà ni a máa ń lò tá a fi mọ kunlé ṣùgbọ́n àwọn tá a máa ń ṣiṣẹ́ yẹn fún wọn máa wá ń complain pé ọ̀dà yẹn kì í pẹ́ tó fi máa ń ṣe gbogbo ẹ̀ so ó máa ń jẹ́ kí iṣẹ́ sáfẹ́rẹ́ fún wa wọn ò ní fẹ́ gbé iṣẹ́ fún wa kọ́lọ́n tó wá mú mi mọ iléeṣẹ́ àwọn tí wọ́n ń ṣe ọ̀dà. TCP yìí wọ́n mi ẹnì kó bá mi mú fún mo mọ̀ pé TCP náà mọ̀ antiseptic náà ni o TCP ló yí sí NCP iṣẹ́ tí TCP dẹ̀ ń ṣe náà lèyí náà ṣe ń ṣe ní kán máa pọn sómi kán máa fi ṣanwọ́ wọn dẹ̀ tó bá ní akókóró kán fi sórí cotton wool kán ra fi sórí ẹ̀ ó máa relieve wọn. Obrom 6 bá mi fún àǹtí ẹ̀ níkẹ́ tó wà nínú oyún ní kó máa lò ó máa oògùn ẹ̀jẹ̀ ní ó máa jẹun dáadáa ọmọ inú ẹ̀ á dẹ̀ máa ta pọ́npọ́n. báwo lẹ fi máa lè lè. ó jẹ́ kó lò kó tó jẹun so that. ọ̀gá rẹ̀ mú one another ọ̀gá rẹ̀ mú is a counterfeit. ṣé wọ́n gbọ́. adúpẹ́. ẹ ṣe rí ọ̀dọ̀ bàbá yẹn mú owó lọ́kùn yìí àbọ̀ mi ò yé yín ṣé tábà ti débẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹnu fẹ́ kẹ́ sọ. Sàrùmí yóò dà fún ọ sọrí àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n ní inú mi ni mo mọ̀ mi ò mọ́nú ẹnì kejì mi mo rẹ̀ fẹ́ kó o sòótọ́ fún mi ṣé bàbá tó ṣe tiẹ̀ fún ẹ gangan ló mú mi lọ sọ́dọ̀ rẹ̀. ẹ wá ṣé ẹ̀yin ló lẹ́yìn introduce kan sí mi ni àbí mo introduce kan sí yín ṣé lọ́dọ̀ bàbá tá à ń lọ yìí tẹ́ bá débẹ̀ ẹnu ayá yìí ṣé gbogbo àwọn olówó tẹ̀ wò pátápátá yẹn oríṣiríṣi wọn ọ̀dọ̀ bàbá yìí náà ti ń gba nǹkan àwọn tó rí ọgbọ́n dá sọ̀rọ̀ ara wọn ni mo sọ o ṣe láwọn tí ò rọgbọ́n dá sọ̀rọ̀ ara wọn àwọn láyé wọn bàjẹ́ tẹ̀ wò káàkiri ìgboro yẹn o. ṣé pé gbogbo àwọn olówó tí mo máa ń rí yẹn gangan wọ́n ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ni wọ́n ń tẹ́ǹdì. kí lẹ wí ó kọjá pọ́n tẹ́ǹdì àtẹ̀yìn náà bá débẹ̀ inú ayá yìí. ṣé lóòótọ́ ṣé pé ìgbésẹ̀ tèmi náà ti ń gbé sí mo ti ń gbé ìgbésẹ̀ kémi náà. ó yẹ kẹ́ ti máa rí olówó ṣé lóòótọ́. kẹ́ ti máa promise èèyàn báyìí pé wọ ọ̀gbẹ́ni tó bá dọ̀tun la I'll give you 2 million péré ìyá mélòó ni ṣe ẹ̀rẹ́ mi ni. láyé mi ọ̀dà náà kò burú. tàbáṣà ti débẹ̀ kò tẹ́ bá fẹ́ ní kẹ́ bá sọ. kò sí wàhálà. Sàrùmí Sàrùmí.
Daddy. Hello, Daddy. Èwo la tún ń gbọ́? Ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn tó ti ń bá nǹkan ní ìbọn nìyẹn. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Fún kí nìyẹn ó jàre? Fún bẹ́ẹ̀ ṣe máa ń san owó iléèwé wa lásìkò tí ẹ kì í jẹ́ kán lé wa síta ká tó san owó iléèwé. Ìyá ọgbọ́n tọ́mọ ẹ wí. kí lẹ́yìn àtọmọ yín sọ. Náà wá dúpẹ́ bí mo ṣe ń sanwó iléèwé àwọn. That's your dad. He's a wonderful man. Jókòó. Sórí ọmọ mi, ó ti ṣe àwọn ètò kan lẹ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ alálùbáríkà kan tí ó fi jẹ́ wípé àti sanwó iléèwé yín yóò bọ́ sí ìrọ̀rùn ní gbogbo ìgbà. Mo tiẹ̀ tútù ṣètò èmi tí wọ́n ń pè ní aspire account fún ẹ̀gbọ́n tiẹ̀. Ẹ wí pé gbogbo ibi tẹ́ ẹ bá fẹ́ kàwé dé ẹ máa kàwé ọ̀hún. Oh, last year mo was so jealous. Nígbà tí dáàdi lọ ṣètò SECA, Senate Educational Children Account. Tiwọ́ nìkan kọ́. Even senior sister herself, wọ́n tún lọ ṣe kí wọ́n ti ń pè Senate Life for insurance. That's your dad o. Sórí ibi tóun sọ̀rọ̀ dé yẹn, mo tún ṣe insurance yẹn torí pé àyè bá a mọ̀ irú ọ̀la kan Ọlọ́run ní jẹ́ o kọ́ta mi lọ fòṣọ́lẹ̀ kókó. Mo ti ṣètò bẹ́ẹ̀ ṣe máa gbégbé àlàáfíà àti bẹ́ẹ̀ ṣe máa kàwé yín dójú àmì débi tẹ́fẹ́ tí nǹkan kò ní dá yín dúró. Gbọ́ mi o, ìdí ni pé jẹ́jẹ́ yín lè jókòó sọ̀rùn fẹ́ ṣe fàájì. Èmi ni mo yọjú ràn tí mo pè yín wáyé. And in as much tí n bá ti ṣe yẹn ẹ̀tọ́ mi ni gẹ́gẹ́ bí bàbá tó dáa láti kọ́ yín train yín fún yín ní sound education to any level. Gbọ́ ṣe bàbá nìyẹn ẹ̀tọ́ tèmi nìyẹn. And that is what I'm doing. That's my husband. I am so impressed. You're the best dad in the world. Mo my dear, ẹ má disappoint daddy yín o. That's right. Ọlọ́run ò ní jẹ́. Jọ sórí NCP yìí mọ́mí ẹni kò bá mi mú fún. Mo mọ̀ pé TCP náà mọ̀ antiseptic náà ni o. TCP ló yí sí NCP. Iṣẹ́ tí TCP dẹ̀ ń ṣe náà lèyí náà ṣì ń ṣe. Ní kán máa pọn sómi, kán máa fi ṣanwọ́ wọn. Dẹ̀ tó bá ní akókóró, kán fi sórí cotton wool, kán ra fi sórí ẹ̀, ó máa relieve wọn. Obrom 6 bá mi fún àǹtí ẹ̀ níkẹ́ tó wà nínú oyún. Ní kó máa lò ó máa oògùn ẹ̀jẹ̀ ní ó máa jẹun dáadáa ọmọ inú adé máa ta pọ́npọ́n. Báwo lẹ fi máa lè lè? Ó jẹ́ kó lò kó tó jẹun so that a ní appetite gba owó yìí Ọlọ́run fi bẹ̀. Mọ́mí ẹ̀ ni kò fún ìyẹn àǹtí mi jọ. Bá mi tọ́jú ẹ o. Ṣé mo kọ́jọ́ ta ló ń lọ má dúró taratara tèmi yé mi o gbà. Kò dẹ̀ mọ́tò ọjọ́ ta ni kò wọ̀. Ní kán drop ẹ sí solution garage àwọn mọ́tò tó ń lò ń bẹ̀ yẹn èèyàn lè gbẹ́kẹ̀lé wọn. Mo mọ bẹ́ẹ̀ ibẹ̀ náà mo ti máa wọ mọ́tò. Ó ti ẹ̀dá Ọlọ́run á sí ẹ̀. All right o. Safe journey o. Yes ma. Ó dà
Ijó ò lè mi go enjoy ẹ̀ báyìí rí. Going down the memory lane, mi lè rántí in the history of our relationship pé bó ṣe bá enjoy wúbú. Jọ Mr. Man, mi ò dẹ̀ ní sùúrù fún rẹ̀. Kí ló dé ọrùn mi ó ń fọ́ mi? Rúnrún náà ló wà fún. Jọ nítorí ti Ọlọ́run kí ni mi tẹ̀ fi gbádùn ẹnu lé? Morally and financially mo fi gbádùn ẹnu. Just tell me. Ó dà fi financially lẹ̀. Ìyẹn náà dẹ̀ rẹ̀ financially yẹn ò dídà ló dà tọmọdé gbẹ̀ o. Ó mọ̀ o. You know better o. But morally, àṣé mi ń pè ẹ́ ni. Tó máa ní tí máa rí yá tó máa ní kò yá. Àṣé ibi tó ti ń gbádùn ara ẹ̀ rẹ̀. Ó jẹ́ má jẹ́ kíkọ́ lè gbé ẹ. Kò sọ́mọ ilé tó máa gbé ẹ o. Tóró ló ti ń làágùn lápọ̀lákọ̀ ẹ̀. Èmi ò dẹ̀ rẹ̀ láti gbéyàn. Kí ló dé ná? Ṣé Thomas ń pe àwọn ọkọ̀ náà gbòòrò wọn náà náwó sókè wọkọ̀ ní ìsìn? À ń fi àǹsà olóòmọ ẹni tó yà. Wo àlọ́túnlọ ẹ àtọ̀húndọ̀hún ẹ ta ló lẹ́rù wèrè. Má wulẹ̀ kó máa kọ́ nǹkan mi. Máa kọ́ òyìnbó iná ní ilé ìjókòó mi ilé ìjókòó sóyìnbó wọn. Ìwọ́n tiẹ̀ ìwọ́n send account ẹ̀sìn mama send owó sí mi ò fi Má bọ̀. Wọ́n ṣe oníwọ̀n tiẹ̀ wà tó dá mi. Má bọ̀, come here. Bó ti ẹ jẹ́ kí bàbá yín lọ sí ẹ̀gbẹ́ bùkátà yín. Ó mà wá ga o. Gbogbo ẹ̀ wá dojúrú bí ẹsẹ̀ télọ̀. Èyí iṣẹ́ kò lọ. Gbèsè owó ilé ìyẹn ń ga sí. Tí kí á ti kà ń tẹ́tì ní lójoojúmọ́. Owó ilé ìwé àwọn ọmọ ààrẹ san. Jíjẹ mímu kò bá rùn dé. Kí lẹ̀ ń ṣe ń bí? Mo ní kí n gba tẹ́gùn ta ni. Dádì, ẹ̀ ń gba tẹ́gùn yín tí mo mọ̀ dáadáa. Ẹ̀ ń ronú. Àná mi ìrònú. Mo mọ dádì tí mo ní. Dádì mi má ronú. Ìrònú ò dá kankan. Ẹ̀ ń ronú torí mọ́mì mi àgbà. Daddy, you don't need to brood. Ṣé my dear? God bless you. Ó kù làákàyè. Inú mi dùn pé ó ṣe làákàyè púpọ̀ so ó yí ẹ. Ilé ayé nìwọ náà ti rí yẹn o. Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run fẹ́ jẹ́ ká fi máa kẹ́kọ̀ọ́ ni torí ọjọ́ ọ̀la. And máa enjoy ẹ̀ kó kẹ́kọ̀ọ́ látara mọ́mì. Make up your mind today. Resolve today that you are going to grow into a good woman. I promise you, Daddy. Please, don't grow to be a woman like your mother. I promise you, Sure, Daddy. yes, I know you're a good girl, but resolve in your mind to grow into a good woman. Gbogbo tí yóò bá ṣe láyé ló ní repercussion. Èyí ìkan là ń fèsì. Oh no, ó ti ń fèsì ẹbí tó wà. Whatever tó lè máa go through, ó ti ń fèsì repercussion, ó lè má ti mọ̀. Pẹ̀ tí ò bá tí ì rí, ó máa tún rí dáadáa. Ṣọ́rọ̀ mi yẹn sìn. And màá tún fi àsìkò yìí jẹ́ kó understand pé now you are the mother of this house. So ṣé my dear? Besides, Daddy, oúnjẹ ti jiná. Ti ṣe concussion rice. And as a matter of fact, mo fi ẹja múrun sí, mo ṣàṣe ó dùn gan. I trust you. Ẹ bá taste ẹ máa like ẹ gan. I trust you, I trust you. Nírun kó ṣó ti jẹun. Níyàn ti jẹun. Okay. Ìwọ ńkọ́? Mi ì tí ì jẹun náà mo dúró dè. So ẹ jẹ́ ká lọ jẹun. Ṣé my dear ló máa jẹun? Màá join yín láìpẹ́. Yeah, I'll come and join you soon. Ẹ má pẹ́ o, Daddy. Oh no. Promise me. No. All right, Daddy. Sweetheart, sorry, gbogbo ètò owó yẹn pápátá mo ti ṣí síbí báyìí. Salary tiẹ̀ ó jẹ́ 120,000, àbí? Salary tèmi náà 70,000. Tá bá dẹ̀ ṣe méjèèjì papọ̀, ó máa jẹ́ 190,000 naira, àbí? Ṣé wá rí owó oúnjẹ wa? Ó máa jẹ́ 50,000 lóṣù. Owó ilé 25,000 naira. Owó ọkọ̀ ó mọ̀ pa ń gbé cab, à ń wọ mọ́tò, mi náà wọ mọ́tò lọ bí iṣẹ́ and all that. Ó máa jẹ́ 50,000 naira ni mo ṣètò sílẹ̀ fún.
then mo á wò pé ó mọ̀ pé gbà mí àwọn unexpected things lè come up bóyá a fẹ́ ra àwọn kankan pẹ́pẹ́pẹ́ ṣá bí wọn náà ní àwọn ìnáwó pẹ́pẹ́pẹ́ kan tó fẹ́ ṣe mo fi ìyẹn sí 25,000 naira ó mọ̀ pa a lè má ná tán àti ẹ̀ lè ná tán bọ̀ kí n ṣàkọ́ ní 25,000 tó ra ìnáwó púpọ̀ mọ́ so tá bá ṣí gbogbo ẹ̀ papọ̀ ó máa fún wa ní 150,000 naira ṣó òun understand ṣá. ó wà òkè bẹ́ẹ̀. ṣó dẹ̀ mọ̀ tá bá yọ 150,000 naira kúrò nínú 190 ó ṣe máa kó 40,000 naira àbí ṣó wá rí 40,000 naira yẹn náà mo ti pín àbúrò mi ò yẹ àbí so mo pín sí ọ̀nà mẹ́ta ìkíní ìfowópamọ́ fún ọjọ́ iwájú àwọn ọmọ wa oyè ẹ̀sìn fún ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe máa dá fáwọn ọmọ wa ìkíní nìyẹn ọ̀nà kejì ìfowópamọ́ fún ètò ilé tiwa ọmọ ilé wa a ṣe máa kọ́ ní kíákíá táwa náà di onílé tíwa di landlord tẹ́mi náà di landlady ó ṣàyẹ so ìkẹta fún ètò àti ìfowópamọ́ fún iṣẹ́ aládàáni títí wa gangan bí wọ́n ṣe máa ní iléeṣẹ́ tiẹ̀ báyà tèmi náà ní iléeṣẹ́ tó máa jẹ́ pé èmi ni mo ní ó yẹ ẹ̀sìn so ọ̀nà mẹ́ta tí mo ṣí 40,000 naira tó kù sí nìyẹn ṣùgbọ́n bí a ṣe máa pín 40,000 tí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọwọ́ tiẹ̀ ló wà wá. My wife, accountant. The only accountant in my house. Yes, sir. Pé gbogbo ẹ ti check it. I like it, it's good. Should I be bóyá o ti rí inú mi because kan tí mo rò lọ́kàn gan-an ni. Really? Ọjọ́ iwájú ló ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni. Mo ti rò pé mo fẹ́ ṣí shop. Àwọn tó dẹ̀ wù mí láti máa ta ní paint ṣé wọn pé nǹkan tá à ń produce ní company wa nìyẹn lọ́jọ́ iwájú ó wù mí kí n máa ta paint. A jẹ́ pé bínú ṣe rí lobìyàn nìyẹn o. I'm so happy pé wọn náà ní a good plan bẹ́yẹn at least ẹ̀kọ́ tó dáa nìyẹn pé wọn náà ní ilé iṣẹ́ tiẹ̀ you know it's a very good idea so 40,000 naira tó ṣàkó yìí ṣá ìwọ ló máa ń bá ṣe máa pín. Tí èyí tí mi lẹ́yìn plan kọ́. Omi 500,000 tó ti ní sí pamọ́ tó la fẹ́ fi ṣe wedding. Yeah. Yes. Mo ti pín yẹn náà. O ti pín yẹn náà. ṣé o gbogbo mo ní kó pè wá fún mi láti ẹ̀fọn ni. ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀ sir. Good afternoon sir. Afternoon. Congratulations. Thank you sir. Okay. Madam ní kí wọ́n increase salary ẹ̀ sí 15,000 naira. 15,000 naira èmi nìkan tán. Understand kò dẹ̀ ń ṣe pé madam dédé increase salary ẹ̀ o bí kò ń ṣe wípé wọ́n rí pé òun ṣiṣẹ́ takuntakun compound ni mọ́ every time gbogbo àwọn toilet yẹn náà kẹ̀rẹ̀ rí gbogbo ẹ̀ ló ń clean very well ló wà okay reason ṣe ni ẹni tó ń ṣe irú iṣẹ́ bá. wípé bóyá owó ńlá làwọn máa nílò láti máa fi ṣí àkáǹtì fún àwọn ọmọ wọn rárá kò rí bẹ́ẹ̀ àǹfààní tó pọ̀ wà nínú ti sẹ́ká àkáǹtì yìí nítorí ìjọ iwájú fún àwọn ọmọ àti fún àwọn òbí ni. Nice account. Èló la fi máa ṣe àkáǹtì? Ṣorí ohun tó pani lẹ́rìn jù òun ló bèrè yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rò wípé dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ gbowó jaburata kan lọ sí báǹkì ká lọ open account kó tó di pé àwọn máa ní account níbẹ̀. Àmọ́ ṣorí ti sẹ́ká account yóò rí bẹ́ẹ̀ rárá. Wọ́n ń pe kinní náà ní zero account opening. Zero opening account? Bẹ́ẹ̀ ni, àǹfààní púpọ̀ dẹ̀ ló wà ń bẹ̀. Ṣé tún wá rí yàtọ̀ sí sẹ́ká account yìí? A tún ní. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́gbọ́n èrè tó fún ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n.
wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́gbọ̀n ẹgbà yìí ẹ̀wà kan fìdílé àwọ̀ tún